mo ti fi oògùn àdá oríṣi méjì lẹ̀. Ẹ jẹ́ kí n tún fi oògùn oríṣi méjì lẹ̀ kẹ́ jàǹfààní ẹ̀ kẹ́dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀. So ọ̀rọ̀ tèmi ò ní pé kò rí bá ṣe sọ, tí mi bá ní fílẹ̀ mo ní fílẹ̀ tó ti wù mí lọ́kàn láti yọ̀ǹda ẹ̀. Ẹ máa bá bẹ́ẹ̀ ni. Mo ti sọ wípé àwọn oògùn agbára ló kù, nítorí mo ti ju iṣẹ́ owó, àánú, àwúre, ìtajà, àwọ́rò, mo ti jù sí afẹ́fẹ́. Tá bá dẹ̀ tí wá lówó, kódà mo fi epo sólẹ̀ lóríṣiríṣi lẹ̀. Tá bá ti lówó, tówó ti wà, kí ló kù? Ká dáàbò bo ara wa ni. Oògùn agbára ló kàn báyìí. Oògùn agbára òun ló kàn báyìí. Òkígbẹ́, fọ́gò, oògùn kíbọn márùn, ti dídò, fọ́bọn, ẹ kú ojú lọ́nà, ẹ gbádùn mi. Torí ẹ̀ mo ṣe sọ pé ẹ subscribe. Fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ rí mi fúngbà àkọ́kọ́, ẹ subscribe, ẹ follow mi. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, ẹ comment, màá ṣàlàyé fún yín. Ẹ gbádùn mi. Títí dìgbà míì tá fi pàdé. Ọmọ ewé jẹ́ Ọláwálé, ọmọ ewé jẹ́ sọ wípé láyọ̀ là á pàdé. Ẹ kú ojú lọ́nà, ó ń bọ̀.